again. My friends tell me that you're cheating on me. I don't want to believe it, but I've seen the letters in your bag. They say that you're messing around. My name is Kogberegbe. It's been years now that I'm married to Kogberegbe. Notice you haven't been swayed. My name is Kogberegbe. I represent all married men responsible now. Cause your love is hard to find. Kogberegbe jẹ́ èèyàn tó jẹ́ pé onínú fùfù ni. And at the same time, a lè tún máa balẹ̀ díẹ̀ díẹ̀. Ìrìnbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó mi ní ikú máa tẹ́ mi lọ́rùn o. Ìrìnbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó mi ní ikú máa tẹ́ mi lọ́rùn o. Egbele kú egbele, olóore, ó fi kan gbà kan ní wọ́n ti wà lórí ẹnu ẹ̀. Telling you what's on my mind, you keep on making fun of faces. Don't seem to realize. Bá ti gbé wá sókè, èmi àbá gbé lọ sílẹ̀. Tó bá ti ń gbé lọ sílẹ̀ gba ẹlẹ́mìí náà máa bẹ̀rẹ̀ wéré tèmi. We used to talk about things that hurt us. Now what you talk about? Tí mo fi ń ba lò, apá mi ò ká. Ẹni tí mo nà, tí mo tún làágùn. Èmi ọkàn lára tún ro. Only me, we know for food. You wanna fly. Please don't He's let a caring man, and we understand each other. He's a lovable man. Ìjẹ́ bá kì í ṣe fún ọkọ yín, ẹ lẹ́n látọ̀dọ̀ ọdún ní Kogberegbe. Ìgbéyàwó tó perfect, à ń pàṣẹ ara wa ni, and that's what marriage is all about. Ọkọ yìí kọ́kọ́ ló ní ilé o, òun àti ìyàwó ẹ̀ ló ní. Left, right, and center. You won't keep us. Mo ní ní ẹ̀kẹ́ la fẹ́ ṣe sí. Keep watching Mr. and Mrs. Kogberegbe. Ẹ máa wo Mr. and Mrs. Kogberegbe o. Lọ síbí kankan. We love you. Our family is your family. And your family is our family. Àjọ ń learn bó ṣe ń lọ ní. Tá a bá kọ́ lọ́dọ̀ wa la máa sọ fẹ́yìn. Àwa náà máa ń wo nǹkan tẹ́yìn náà máa ń post lórí social media. Àwa náà á fi kọ́ yìí náà. Ilé gbogbo wa ò ní dàrú o. Ẹ pé 50, ẹ pé 100, kí ni wọ́n máa tó pé? Ẹ jẹ́ wọn mọ́ o. Ẹ tolerate madam. Táwọn madam náà ṣe kí ni? Ẹ má jà o. Mr. and Mrs. Kogberegbe. We say no to domestic violence. No pointing fingers cause you played yourself. Now, take your time, don't let your time take you. Make your money, don't let your money make you. Mrs. Kogberegbe, o máa fẹ́ gbọ́ràn mọ́. Now, ibi tá a wà yẹn mo ń fojú sọ mo ń fara sọ fún ẹ pé n ta sọ tó jẹ́ ká bọ́ sọ́nà I'm still going now. Ẹ̀kọ̀ọ̀kan tí o bá fi bá bí yín mo lè jáde ṣe ń báyìí sọ ọgbọ́. wàhálà ni tí wọ́n bá bá yín jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ẹ̀rí jẹ́ kéèyàn gbádùn. Ó dà mo ti gbọ́. Mo lọ sí patí tó bá ní patí yìí o wọ́n invite Mr. and Mrs. Kogberegbe o ìwọ nìkan ló máa dá lọ. Bẹ́ẹ̀ni tó bá yẹ ìdààmú mi lọ́nà mi ò fẹ́ dá kò ní jẹ́ dúró kí n ní fọ́ọ̀n. mi ò fẹ́ dá dúró kò ni ní jẹ́ kí n ní fọ́ọ̀n a máa fojú command. mi ò fẹ́ dá dúró ni. kí ló dé ó fún wa lóúnjẹ n bá jẹ ẹran wàá máa fojú kò bá mi sọ̀rọ̀ ò ní jẹ́ kí n ṣe take away. mo ń sọ fún ẹ pé ọ̀rọ̀ tá à ń sọ ti tó let's get out I'm still going out. I'm still going out. Òwò wájú tí wàá kú wá gbà kó wá gbà lọ́dọ̀ wá bá mi wá tó wá bá mi wá o lè wá wá o. wọ́n fẹ́ bọ́lẹ̀ kó bọ́lẹ̀ máa kó wá. jókòó kó fẹ̀yìntì kó fi mílẹ̀ ní ọlọ́kadà kó ń bẹ̀. Bẹ́ẹ̀ ló dé ní ojúmọ́ mi dé ní mí lára. Ó wájú o. Tí wọ́n wá gbà fún ara ẹ̀ wọ́n bá fún ara ẹ̀ ìyẹn kó ń bẹ̀ kí ló dé kò sí nǹkan tó fẹ́ ṣe lálẹ́ tí n bá délé mo sì ń jáde. wá jáde. kò sọ́gbọ́n tó fẹ́ dá sí àgbàdo dẹ̀ nìyẹn o ó lè jẹ́ bẹ́ẹ̀ ni o kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe sí máa jáde. ẹ jáde bẹ́ẹ̀ ṣe máa ń jáde náà ni. kò dẹ̀ fojú sọ fọ́nrán sọ òde fẹ́ gbọ́. ẹ dé lóru. irọ́ ni. ó kù ti di mọ́líkì. ẹ jẹ́ ojú mọ́líkì. ti di mọ́líkì mọ́ yín la. ẹ jẹ́ ojú mọ́líkì dín. bàbá kú wálé náà ẹjọ́ lẹ máa fi pa wá. kí ló dé gan-an yóò lọ pàtí ìrìn nísìnyí bẹ́ẹ̀ yóò lọ wàhálà kí ló dé. àti àjàbẹ jáde lẹ́yìn nísìnyí òjò pàwá mọ́ bí gbogbo ẹ̀ ló ń bá ẹ̀ tó bá dé wájú pẹpẹ ní sẹ́yìn máa sọ pé I'm a child of God ẹ wà bí ẹni child of God. nítorí náà ọdún dé tí máa bá rú ẹ jáde. lórí ayé sọ pé mọ́tò rẹ̀ gbé yára yóò ti jáde. wọ́n kò tó wà mẹ́yẹn kò tó wà mẹ́yẹn rárá o. ẹ̀mí wàá kan ṣe rẹ léṣe bóyá wọ ní mọ́tò ló ń wọnú kó wá gbé mi já sínú kòtò mọ́kọ́ ló wọ kòtò wọ́n ló mọ́kọ́ tó ń ṣe é. kó wá gbé mi já sínú kòtò. kí n ṣe àwọn ará ṣọ́ọ̀ṣì yìí rèé ọṣà kọ́ nìyẹn. àwọn ṣáàtì àwọn ènìyàn náà kí ló dé tójú wọn á dúró ní òjò báyìí.
a máa gbé wọn náà ní sọ́kọ̀tà bẹ́ẹ̀ ni. ẹ pẹ̀lẹ́ o a lè máa ṣakọ. màmá rẹ̀ ní roman ṣàyẹ̀rẹ̀ àná nínú òjò yìí ẹ pẹ̀lẹ́. Respect and trust each other. No let nobody distract you. For inside marriage, ẹ rọra mà ẹ pẹ̀lẹ́ aláyé sámà ẹ rọra o ẹ kú òjò ẹ kú wẹ́líwẹ́lí o ó ń kú ẹ rọra o tẹ́ bàmọ́ ẹlẹ́jọ́ mo fẹ́ rí kó mo fẹ́ rí kó madame ẹ rọra o olùkọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi má bínú madame ẹ rọra o ẹ pẹ̀lẹ́. ọ̀ṣà ẹ bá bínú ọ̀ṣà mo máa ń pè ṣé tẹ́yìn bá ti jà ẹ̀yẹ̀ dáàdì máa fi òkè ẹ bá bínú jáde ṣé tẹ́yìn bá ti jáde ṣẹ́ẹ̀kì máa ń pẹ́ wọlé láti fi iṣẹ́ ẹ bá lọ fi iṣẹ́. ó dà bẹ́ẹ̀ yẹn a responsible man should get home early to his family. àárín káàkiri àárín gbàrà àárín gbòòrò àwọn onílàgbọ́ méjìlá yẹn kò yọ ọmọ ènìyàn. téèyàn bá ní nǹkan téèyàn fẹ́ ṣe nígbà tó. madam ẹ pẹ̀lẹ́ ṣẹlẹ́yìn òkè ń bẹ̀ kí ń gbó ọkú lẹ́nu. ìtọ́sọ̀ obìnrin gidi nìyẹn. ọmọ ìyàbọ̀ bó ṣe ń dá wa náà ní. bó ṣe ń da yín lówó lẹ̀ tó bá ti máa gbó wọn lẹ́nu ìsinmi olóògbé lẹ máa ní bíbélì gan sọ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́. ṣé kò ṣàṣe pé tẹ bá fẹ́ sọ̀rọ̀ wọn lẹ́gbọ̀dọ̀ sọ tẹ́lẹ̀ torí kan tó máa ń rí àti gbígbó lẹ́nu nìyẹn o. ẹjọ́ mo fẹ́ rí kúta ló wà ń jẹjọ́. for inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you. For inside marriage, oh, love and honor your better half. Respect and trust each other. No let nobody distract you. ó pé mo sọ fún bí wọn ń jògùn lówó kò ní fẹ́ jògùn lówó bẹ́ẹ̀ ni ọmọ ọlọ́run ni ní àná bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan lélẹ́yìí. ọmọ ọlọ́run tó ń sọ̀rọ̀ bá rẹ̀ ti church ní sunday àwọn ló máa kọ́kọ́ gbégbá ọpẹ́. kí ló dà lè gbégbá ọpẹ́ bẹ́ẹ̀ ni jàre. obìnrin kan ò tiẹ̀ lè sọ fún mi mo ṣe fẹ́ ràn láìfù mi. bẹ́ẹ̀ ni ọkùnrin kan náà kó fi wá lọ́kàn balẹ̀ fi wá lọ́kàn balẹ̀ ó ṣàánú wa àtọ́jú ilé àtọ́jú ọmọ àtọ́jú gbogbo wọn ní fi wá lọ́kàn balẹ̀. bẹ́ẹ̀ ni ẹ sọwọ́ darin jì ń gbà yẹn ẹ kúkú sọwọ́ darin jì ẹ sọwọ́ darin jì ń gbé àwọn èèyàn tá a gbé ló tún gbó lẹ́nu yẹn òun gbó wọn lẹ́nu àbí òun gbó wọn lẹ́nu àbí òun gbó wọn lẹ́nu àbí. ẹ máa fi bíbélì kọ́ wa lọ́rùn bíbélì ẹ̀ ń jàre mọ́ mi máa bí. uncle you are very very lucky. ìyàwó tó dáa lẹ fẹ́ o ìyàwó tó dáa lẹ fẹ́ o ìyàwó tó dáa lẹ fẹ́. gbogbo wọn ni òdi mi ṣáà ti máa nà wọ bí mo ti nà wọ Ọlọ́run ò ní jẹ́ mọ́ agbọ́wọ́ ẹ̀ sókè nù o ti fẹ́ tẹ́ ni. can you imagine ṣé pé wọn tilẹ̀ máa fà lé wọn ẹ bá sọ nǹkan fún òun gbọ́. ó gbóyin kan náà nìyí. ẹ rọra o ẹ rọra o. ọkọ ẹ take care easy ẹ take care easy èèyàn kọ́kọ́ náà má gbà fún wọn ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ̀yin lè fẹ́ kọ́ wa ìtàwọn ìyá wa kọ́ wa ò tí tó. bẹ́ẹ̀ ni wọn ò ní gbọ́. ìtàwọn ìyá wa kọ́ wa ò tí tó. ẹ̀yin bá ti ń sọ̀rọ̀ àwọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni o. obìnrin tí ní tí yín báyìí ó gbẹ̀kọ́ lé. kí lẹ wí sí. olóbìnrin bíi tí wọ́n gbẹ̀kọ́ lé. àwọn gbà lé. bẹ́ẹ̀ ni o àwa rẹ̀ kọ́ gbà o. wọ́n gbà á gan. àwa rí gbà ẹ wọ́n wá jù o. ẹ ò àní kó wá bá mi wá ṣé wàá bọ kí n bọ́lẹ̀. irọ́ ni o irọ́ ni o. ẹ rọra o ọkọ ẹ take it easy o ẹ rọra o ẹ ṣáà take it easy ẹ take it easy gan. ibo ni ká ti já ibo náà ti fẹ́ bọ́lẹ̀. ẹ jẹ́ ká bọ́ọ̀lẹ̀ ń bí ìsà. ok òjò yẹn wá kọ́ṣọ́ òjò yóò lè parí. ok all right. Respect and trust each other. No let nobody
Torí mo mọ̀ bára mi. Mo jẹ́rìí kápẹ́ntà mo mọ̀ bára mi. Mo mọ̀ bára mi. Wàá nà mí. Mo mọ̀ bára máa pẹ̀lẹ́ máa o. Ẹ ǹlẹ́ o. Mo mọ̀ bára mi. Àwọn máa fẹjú ẹ̀sùn nìyẹn. Oṣù pẹ́fẹ́ padà ni àbí bọ́lá tún lárí mọ́ báyìí. Ṣé mi dẹ̀ ní tọ́n? Ṣé mi ní tọ́n? Ṣé mi ní tọ́n? Ẹ̀dẹ̀ lọ tọ́n. Ẹ lọ tọ́n. Mi ní tọ́n mọ́. Torí ẹ̀ ń lọ ẹ lọ. Alẹ́nu mi ò ka ẹ. Bẹ́ẹ̀ lẹ máa kíyàn lẹ máa kíyàn lẹ máa. Àṣerú kan náà ní gbogbo yín. Wọ́n ti bá rí gbòòrò àròpẹ́ náìsì. Irú kan náà ní gbogbo yín. Yes ma àbòsí ẹ grade A dẹ̀ ni. Irú kan náà ní gbogbo yín. Ṣòtò táwọn àwọn tẹ́tọ́ ń ṣe gúdù mẹ́ náà nìyẹn. Àwọn tẹ́tọ́ ń ṣe gúdù mẹ́. Mo jẹ́rìí ọ̀ṣà orí tó ń kí. Ó ti pín bọ̀bọ́ yẹn lẹ́mìí ni. Tó ń kíyàwó ẹ̀ lẹ́sẹ̀. Ó ti pín bọ̀bọ́ yẹn lẹ́mìí. Orí tó ń kí lẹ́sẹ̀. Èmi ò dẹ̀ nígbà kó o jẹ́ kémi ṣẹ̀sán lọ́wọ́ mi ò ní fọwọ́ kàn yẹn. Orí tó ń kí lẹ́sẹ̀. Bọ́ mi ò ní jẹ́ kó o ṣe mí léṣe. Aláwọ̀ ló mú èèyàn lọ. That very gentle guy. That very gentle guy. Hey, ọ̀ṣà. Woman yẹn ti pín lẹ́mìí. Ó máa ń ná ìyàwó ẹ̀ ni. Woman yẹn ti pín lẹ́mìí. Wọ́n ti ẹ̀ nà mí. Ọlọ́run jẹ́ kí mi fọwọ́ kàn ẹ́. Èèwọ̀ ní fámìlì tiwa àwọn ò fọwọ́ kò béèrè. Imagine man of God. Man of God kọ́ ọmọ lọ́mọ. Àwọn tún máa lọ fún evangelism. Ó ti fẹ́ gbẹ̀mí ẹ̀. Ẹni ẹlẹ́ni ni eléníyàn. Ó ti pín lẹ́mìí. Very gentle guy. Ọ̀yá ìlú bá wọn dá sí ní ṣá. Bá wọn dá sí o. Wọ́n ládùúgbò. Bóyá bó ṣe máa ń nù kiri ládùúgbò ní ìgbà tó wọ̀. Ká yà fún wọn kọ́ máa fi ní bá tún gbà wọn. Ká fi sẹ́nu ká dákẹ́ lélẹ́yìí o. Àbí imagine. Gbogbo obìnrin kan náà. Irú eléyìí dẹ̀ máa bọ́ sí pulpit báyìí. Ó máa preach. Oh man respect your wife. Obìnrin náà ní gbogbo ẹ̀. Kò respect ìyàwó ẹ̀. Ẹ̀yin náà lẹ́ ní wọ́n lára. Ẹ̀yin lẹ́ ń pín wọ́n lẹ́mìí. Ta ló mọ̀ pé irú fámìlì tí wọ́n yẹn tún ṣe kínní? Kábíyèsí màmá ní ẹ̀kẹ́. So kò síbi tí wọ́n ti ń kádì yálẹ̀. Nǹkan kan náà ní gbogbo obìnrin. Àbí sista Bọ́sẹ̀, sista Deborah, sista James. Ẹ̀yin obìnrin ẹ bọ̀wọ̀. Ẹ̀yin aya ẹ bọ̀wọ̀ fún àwọn ọkọ. Ẹ̀yin ọkọ ẹ nífẹ̀ẹ́ aya yín. Ìfẹ́ lásán la jẹ yín. Àwítọ́ ó ń kó ti Bible fún mi. Bó ṣe wà yẹn respect tí mo ní fún mo ti reduce ẹ̀. Ìwọ ló mọ̀. Bó ṣe fẹ̀ tó lélẹ̀ mo ti sọ di báyìí. Mi ò respect ẹ̀ mọ́ bó ṣe wà. Ẹ pẹ́ di respect yín. Tó bá kí mi ní church pẹ̀lẹ́ lọ́jọ́ Sunday, àfojú kọ́ mọ́lẹ̀ ni. Woman yẹn ti pín lẹ́mìí. Ó pín lẹ́mìí, òun ò pín mama, ó pín woman yẹn. Pàṣẹ kókó woman yẹn sọ àti ẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ó ti fi láyé ní. O mọ bó ṣe ń pè mí náà lẹ́mìí. O mọ bó ṣe ń pè mí lẹ́mìí. Ọmọ ọlọ́mọ ti rù. Ọlọ́run ni ò gbà fún ẹ kó ṣe pa mí gan. Ẹ wọ ohun ẹ̀ bó ṣe gùn. Bẹ́ẹ̀ni mo tẹ̀lé bó máa yẹn jẹ́ ń tù ní. Ọlọ́run má jẹ́ ká lọ́kọ dáràn. Mo ti ń gbó máa yẹn lẹ́nu. Àìmọye powder tí wọ́n máa fi pa àpárẹ́ lójú àìkú pásítọ̀ ẹ̀dọ̀ Sunday. Àwọn ẹ̀ṣẹ̀ sọ́ọ̀sì wọn ní ká praise the Lord ló máa kọ́kọ́ gbé. Hallelujah. Hallelujah náà ló bá dé. Hallelujah náà ló bá dé. Kò tẹ̀ tó wá lójú tì pé a wà nínú mọ́tò ó tún gbọ́kọ̀ ẹ̀ lẹ́nu. Ó tún nà. Ó ń gbó ọkọ̀ ẹ̀ lẹ́nu. Ó lójú tì ló ń nà nínú Ó mọ́tò. gbó ọkọ̀ ẹ̀ lẹ́nu. Sọ́kọ̀ yẹn lójú tì tó wájú ọkọ̀ yẹn lójú tì. Wo kọjá fún mi kọjá fún mi. Ó rí nígbà tí wọ́n ti fẹ́ bọ́lẹ̀. Obìnrin náà ni obìnrin ló ń drive. Obìnrin ló ń drive. Kọ̀ọ̀kan náà ni gbogbo wọn. Ó bá mi dọ̀nà obìnrin. Ó bá mi dọ̀nà. Ó ṣíwájú ìyàwó ẹ̀ bọ́lẹ̀ ni ó tún dúró lẹ́nu ó tún kàn. Kò kàn kó wọ bọ́lẹ̀ ni. Ó wọ bọ́lẹ̀ ni. Nígbà tí ò ní gbọ́ràn. God of man ni. Wà òkè. Wà òkè. Bá délé ń sìn fún mi ló jẹ́ get out. I want to eat and I want to get out. Ó ní bẹ́ẹ̀ ṣe mi ò mọ̀. Fún mi ló jẹ́ kí n bá tèmi lọ. Nígbà tí wọ́n fẹ́ wọ́n fi tẹ́kẹ̀wé wọ́n fi ń lọ fún mi ló jẹ́ kí n bá tèmi lọ. Ojú ló fi ń kọ̀ǹtró mi. Ojú ló fi ń kọ̀ǹtró mi pé kí n má gbà. Gbogbo oúnjẹ wọn ni kẹ́ ẹ jẹ tán. Gbogbo oúnjẹ wọn ni kẹ́ ẹ jẹ tán ṣe gbọ́. Ẹ jẹ oúnjẹ wọn tán. Gbogbo oúnjẹ wọn ni kẹ́ ẹ jẹ tán. I want to eat and go. Go and eat. Ṣáà bọ́lẹ̀ nu mọ́tò. Bọ́lẹ̀ nu mọ́tò. Bọ́lẹ̀ nu mọ́tò. Àbò ní bọ́lẹ̀ mọ́. Lẹ́tọ̀ yìí yé o ara lé o èrò ọ̀nà ẹ wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. If you're trying to be somebody else, you'll be somebody less. Gbogbo obìnrin tó bá ń gbẹ́jọ́ ilé ẹ̀ tó bá ń lọ tò nílé kejì kò dáa bẹ́ẹ̀ yẹn ó máa ń dà lérú ni obìnrin bẹ́ẹ̀ kò sì fẹ́ láti gbé ilé ọkọ lọ́jọ́ alẹ́. Tá bá ti wá ń fira wa wé nǹkan báyìí ló wà nílé lágbájá nǹkan báyìí ló wà nílé tẹ̀mẹ̀dù ìgbéyàwó yẹn ò ní dùn kò sí àdúrà tán lè gbà tí ìgbéyàwó yẹn máa dùn. Ẹni tó jẹun pẹ̀lú 200,000 ẹni tó jẹlé alásèpọ̀ wọn ò ní ṣàlàyé fún pé oúnjẹ kan lẹ́nìkan jẹ ohun tó bá sọ síta pé ó jẹ lọ́ máa fi mọ̀. mi sọ pé ó dáa ṣùgbọ́n àmọ́ yàn ọ̀nà kejì náà ó tún dáa
bó ń ṣe ní opportunity sí ó lè má jẹ́ pé bóyá kan lọ́kọ ti tẹ̀ ṣe ní opportunity sí so bí condition tó kálukú bá ti bá rẹ̀ ó bẹ́tà kẹ́ gbà bẹ́ẹ̀. ẹni tí ó jẹ́ pé òun àti ọkọ àbí ìyàwó tánjọ́ máa ń jáde tánjọ́ máa ń ṣeré káàkiri bóyá nínú ilé yẹn bóyá wọ́n ń nọra wọn ẹ̀yin ò mọ̀. for me irú iṣẹ́ tèmi ṣe ń sìn bí wẹ́dà tèmi ṣe ń sìn kò sí tí n bá ń lọ tí n bá délé bó ti sọ pé ìyàwó mi nǹkan tó wà ń lẹ̀ lélẹ́yìí ó ti mọ̀ àjọ máa má lè jẹ ni so kò sí pé èèyàn máa fi family ẹnìkan wàá máa fi compare títí ẹ. For inside marriage, love and honor your better. ó sùn ni. kò tó kí wọ́n sùn látàárọ̀ gbogbo rẹ̀ tí wọ́n ní wákàwákà yẹn ò tọ́. tó kéèyàn sùn àmọ́ ẹ̀yin àgbà òun lè sọ pé tí ọmọdé bá ṣubú àwòwájú ẹ̀yin àgbà bá ṣubú ẹ̀wọ́ ẹ̀yìn ìyẹn ló jẹ́ kí n máa flashback to nǹkan tó ṣẹlẹ̀ lénìí bàbá Matthew ti àgbé àti àwọ̀ ilẹ̀kùn ìyẹn ọ̀ṣà mi ò believe pé family tí wọ́n yẹn tú. Can you imagine ó mọ̀ pé máyì fẹ́ nú ìyàwó ẹ̀ ní ṣá dídí ọ̀ṣà church ó sùn mí. adébọ̀ sórí púpùtì lọ́jọ́ Sunday a máa preach respect your husband respect your wife be responsible man. bó ṣe wà ní mú ẹ onígbàgbọ́ náà ló wà mùsùlùmí. Ọlọ́run máa ní sùúrù. ẹlòmíì agbẹ́rún dúró lọ́jọ́ Jímọ̀ bó bá délé báyìí. alọ́gbẹ̀rún gbájú ìyàwó ẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́rún dúró síbi tí o ti sí. most especially àwọn tá a bá ń rí gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run yẹn èèyàn máa tí wọ́n gbé ìwọ́dọ̀ máa fi judge the marriage tí wọ́n náà perfect. Bíbélì tiwa ti sọ wípé Jésù wípé ẹni rere kan kò sí no person túmọ̀ ẹ̀ nìyẹn. ẹni tó gbọdọ̀ fi judge because àwọn gan náà èèyàn ni wọ́n èèyàn làwọn náà gbà tí wọ́n ṣe pọ́n jẹ́ spirit. ga o kọ́lọ́run ṣàánú wa ni o ká ṣáà máa dúpẹ́ tiwa ká lè yé ṣàfarawé lè máa ti ṣàfarawé o pé family àwọn yẹn o fact marry family wọn as perfect family. No, there's no perfect family. ó sì ti yé mi báyìí. àwọn pastors mi náà tí wọ́n máa marry they are human being wọ́n ń ṣe spirits now èèyàn ni wọ́n. èèyàn làwọn náà ẹlẹ́ran ara ni wọ́n so àwọn náà ń ṣe mistakes ẹ̀ á máa fi tiwọn ẹ̀ á máa fi judge dáyọ̀ ní tìjú kò ní tìjú kọ́bọ̀. ààrẹ lomi báyìí lọ́jọ́ Sunday ọmọ kò máa envy what a lovely couple what a wonderful couple. àṣírí àtúntò. àṣírí tú. kò tó wà Instagram tó wà ń tán sí yẹn kí àwọn ti kọ́ my husband ṣe kìnnìkan kìnnìkan please advise me. ibẹ̀ làwọn ọmọ ọ̀ṣà àwọn tó wà ní social media yẹn kánsẹ́lọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ọ̀hún fati ẹlòmígùn orí ilé ẹ̀tọ́ ilé onílé ló ń tó lórí social media. ọ̀hún ṣe àná wa. ó jẹ́ ká lọ sùn. ìfẹ́ òbí tí ilé tó wà bọ́rin jẹ́ ká lọ sùn jàre. ká lọ. èmi tí mo fẹ́ kéra sùn. má kéra sùn dídí láàrin jẹ́ ká lọ. ó dà mo ti bọ́. wọ́n á fi dago méje àárọ̀ nsìn ọmọ mú ìwà ẹ̀ máa gbálẹ̀kùn mọ́ náà. jẹ́ kí n jọba àwọn ìgbàgbọ́ àwọn àṣà ìṣẹ̀lẹ̀. àwọn ìfilẹ̀. lẹ́tọ̀ yìí yé o ara lé o ara lé o èrò ọ̀nà ẹ wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. bí marriage bá ṣe ń dàgbà sí ni marriage ṣe ń mature sí ẹ lè fi marriage 20 years ago fi wé marriage 10 years ẹ lè fi wé 5 years kódà ẹ lè fi wé 2 years so bí marriage bó bá ṣe ń grow bẹ́ẹ̀ ni knowledge wa náà máa grow sí tá a máa gbọ́n sí ok ìyàwó tó wọlé ọkọ lánàá òun àtọkọ ẹ jà sí nǹkan kan lẹ́nu tó bá jẹun tó ready láti gbélé ọkọ ó máa adjust rẹ̀ kò ní jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn wáyé then ẹlòmíì ní kódà tó yẹ pé wọ́n ń jà ń ta kò sí bí ọkọ ṣe lè lo ìyàwó rẹ̀ sí ìyàwó lè lo ọkọ nínú ilé ni wọ́n á ti lọ mú fúnra wọn
so èmi ò pray pé kí bí marriage mi ṣe rí kẹ́nìkan tẹnìkan rí bí àbí kí téèyàn rí bí tèmi àdúrà tèmi ni pé kọ́lọ́njọ́ kó bá mi jẹ́ kí marriage mi kó máa lọ bó ṣe yẹ kó lọ nípa ìfẹ́ Kristi. ìyàwó tèmi wà accommodating èrò tó ń gbélé wa pọ̀ ìyàwó ẹlòmíì ò wà accommodating àwọn ọmọ tó ń gbélé wa tí mi ò mọ ìyá àwọn ti bàbá wọn 11 ni wọ́n dẹ̀ ń lọ school ìyàwó ẹlòmíì kẹrin kò lè gbẹ̀yàn kan sílé ṣètẹ́ bá fi ń wé pé ok torí ìyàwó délé wà accommodating kí ìyàwó tí yín náà wà accommodating wàhálà máa ṣẹlẹ̀ so you have to study your wife study your relationship study your background study how you've been living together then you will be able to enjoy marriage instead of enduring marriage because some people are enduring and they are not enjoying. tá a bá wà ní lọ́kọláya gbogbo n tá a bá ṣe lábẹ́ ilé kọ́lé yẹn máa gbé jáde kéèyàn máa bu àṣírí ara wọn ṣe kókó kò sí ìdílé tí èjà tọ́ra àwọn pẹ̀lẹ́nu gangan máa ń jà àmọ́ ìjà tó wọ́ọ̀sì jù ní pé ìjà téèyàn ń jà tétí kìíní kejì kẹta ń gbọ́ sí ìjà yìí ní ìṣèjà tó dáa àwòkọ́ṣe rere ní ìsìn dára pé wọ́n wọnú mọ́tò wọn ní ìsìn wọn lè rí pé wọ́n ń jà bẹ́ẹ̀ tí wọ́n ti fẹ́ wo àwòkọ́ṣe rere lára wọn ń gbà yẹn àmọ́ kí wọ́n wo ti rírí tí wọ́n rí wọn kò síyàwó àtọkọ tí ò lè jà àmọ́ àwa ń jà etí kìíní etí kejì ń gbọ́ ìyẹn nìkan ló bá dì. pẹ́nìkan rẹ́rìn lójú yín ìyẹn ò ní pé kò sunkún ní kọ̀rọ̀ pẹ́nìkan sọ pé ó yẹ òun lé ní ìyẹn ò ní pé kò hàn yẹ̀yẹ́ ẹ̀ lánàá pẹ́nìkan sọ pé òun borí lé ní ìyẹn ò sọ pé kò jà lánàá pẹ́nìkan sọ pé òun lówó lọ́wọ́ lé ní ìyẹn ò sọ pé kò broke rí pẹ́nìkan dẹ̀ lówó ń sìn ìyẹn ò sọ pé kò sì lè broke mọ́ ní oṣù jẹ́ pé a ṣe gbọ́dọ̀ fi ara wa wé ara wa tá a bá fẹ́ jẹ́ kí ìgbéyàwó wa kó dùn oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. sometimes a máa compare àwọn family wa pẹ̀lú àwọn family mi a mọ̀ pé oníkálukú ló mọ nǹkan tó ń bá fa nínú ilé ẹ̀ gbogbo wa ń package ẹ̀ ní tábà data we all smile for the camera. ẹ máa rò pé mo fẹ́ kí ilé mi dàbí lágbájá mo fẹ́ kí ilé mi dàbí tàmọ̀dò ìwọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ẹni tó fẹ́ jẹ́ kó dàbí nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé tí òun ní kẹ́ ẹ̀ bẹ́ ṣe máa ṣe kíkẹ́ bẹ́ẹ̀ ṣe máa tó máa lárin kò sínú ilé tí kò sí nǹkan tó bàdí nínú ẹ̀ tá a bá wọ lómi tó bá múra tó rọ́ dúdú tó kàn dúdú ẹ̀ ní mọ̀kàn tó ń ṣẹlẹ̀ nínú ilé kálukú ẹ̀ kàn máa rí pé ẹ ṣáà ríra yín ta wọ́n ń rẹ́rìn síra wọ́n ń dọ̀wẹ́kẹ̀ ẹ má yẹ kí n tàn yín inú ilé ẹni la ti ń jèkúté lódodo. kò síbi tí wọ́n ti ń kádì ìyálẹ̀ òun lẹ ti rí yẹn táwa rò pé wàhálà ti wá pọ̀ àṣàwọn kan tún ní wèrè lórí ohun ẹ̀ lélẹ́yìí ẹ má compare family yín pẹ̀lẹ́ lòmíì. ṣe rí pé ìka wa ò dọ́gba bó ṣe lè work fún Táyé ó lè má work fún Kẹ́hìndé bẹ́ẹ̀ gbogbo àwa tá à ń wo aago aláago ṣiṣẹ́ àwa tá à ń wo pé dáàdi lágbájá ṣe ló máa ń kẹ́yàwó ẹ̀ gẹ̀gẹ̀ irọ́ ni o wọ́n kàn ń frame ẹ̀ fún yín ta ni o ìwọ náà obìnrin tẹ́pẹ́nu ẹ̀ mú kọ́ tó sọ yẹ ọ̀kan ó ti sọ mẹ́wàá ẹ ṣọ́ra yín. ẹ jẹ́ ká tonú ilé ara wa dáadáa ẹ mẹ́rin ká máa torí pé bóyá èèyàn kan ń dán níta èmi náà fẹ́ gbàdúrà kí inú ilé mi dán bóyá èyí tó wọ́ọ̀sì ju nínú ilé tí gangan lọ òun ló ń ṣẹlẹ̀ nínú ilé tiwọn tí wọn ò mọ̀ ẹ jẹ́ ká máa tọ́jú inú ilé wa ẹ jẹ́ kí á ní ìrẹ́pọ̀ kọ́kọ́ àti àwọn onírẹ́pọ̀ láàrin ara wọn. ọ̀pọ̀lọpọ̀ olófo dẹ̀ ló máa ń pretend ara wọn bẹ ní pé wọ́n jólógo pẹ̀lú tọ́wọ̀ tó máa parọ́ ọ̀pọ̀lọpọ̀ awọṣọ tó jẹ́ aṣọ 200,000 aṣọ 50,000 700 50,000 á dẹ̀ máa parọ́ fọ́rẹ̀ pé aṣọ 250,000 lọ́kọ mi rà fún mi aṣọ 300,000 lọ́kọ mi rà fún mi ẹni tó bá ti sáré lọ ibi tọ́lọ́hun ọ̀ràn lọ fún rẹ̀ ló máa yáwó mọ́tò padà ló fi jẹ́ kí gbogbo ohun tá a bá ń ṣe ká má máa fira wa wé ara wa àwọn pásítọ̀ tí ìyàwó mi wò tó fi sọ bẹ́ẹ̀ mo ní tó bá wọ̀ọ̀chì wọn dáadáa wọ́n kàn lè preach kíní yẹn kò ń ṣe ohun tó ń ṣe ń lé because pastor lèmi mo dẹ̀ máa ìmọ̀ye pastor mi tó yẹ pé àwọn àtìyàwó wọn máa jánu lé báyìí tó bá dẹ̀ ń lọ́nu mọ́tò wọn máa parí ẹ̀ tó bá dẹ̀ dé church wọn á dẹ̀ máa preach mọ́mì ń ta sọ láàárọ̀ meanwhile wọ́n ń jà lọ́wọ́ ìwọ wá ń fira wípé ṣèbí pastor nìyẹn ó sọ pé kọ́ máa ra nǹkan just like àwọn obìnrin mi wọn lè kúnlẹ̀ fọ́kọ wọn lé wọn máa kúnlẹ̀ fún pastor oúnjẹ tó lè sè fọ́kọ wọn lé wọn máa sè lọ fún pastor ẹlòmíì máa pretend àti owó àwà lọ́wọ́ ẹ̀ báyìí ọkọ̀ àbèrè lọ́wọ́ ẹ̀ kò ní fowó lẹ̀ ń lé o ṣùgbọ́n tí pásítọ̀ bá béèrè owó báyìí ó máa sáré bọ́ta ni. ẹ kí ọmọ ṣe ìfarawé torí ẹni téèyàn ti ń jọ ń bára yàn rìn bọ̀ látọ̀nà táwa délé tán àwa ẹ̀ṣẹ̀ máa dàbí àlejò lójú ẹ̀ ó ti mọ̀ ní ìwà rẹ̀ tẹ́lẹ̀ kó tó fẹ́ tó kò yẹ kó jọ lójú tó bá rí ìdílé míì tó bá ń ṣe bẹ́ẹ̀ ìkan tó ń ṣe tó wù níbi bẹ̀rẹ̀ ló máa try láti build ọkọ ẹ̀ to that taste àṣìṣe bíbẹ̀ kò ní wò ó máa fojú fò dànù
and the second side obìnrin téèyàn bá fẹ́ ní pẹ̀jẹ́ bóyá jẹ́ kí sáré ṣàjẹ́ ló doyún tán fẹ́ra wọn ìyẹn ló lè di wàhálà pé wo ìdílé ilé ìbọn ṣe ń ṣe ìdílé tó ń wọ̀ pé wọ́n ṣe àǹkó wọ́n jọ ń lọ sí church at the same time bóyá wọ́n ti ń build the relationship yẹn bọ̀ láti secondary school títí tó fi wá lead to marriage so wọ́n ti mọ ara wọn wọ́n bá ń jáde nígbà tó wà ń boyfriend and girlfriend gan wọ́n wọ àǹkó wọ́n wọ the same first talkless of ìgbà tó tún fẹ́ra wọn. tóbìnrin bá ti sọ̀rọ̀ jù tó ti sóbìnrin yẹn tó ti sún ọkùnrin yẹn dé góńgó ògiri báyìí òun náà máa react kẹ́ ẹ jẹ́ káwa obìnrin ká aṣọ ẹnu wa nǹkan tá a máa sọ ẹ jẹ́ káwa ọkùnrin náà ká cool temper wa tó bá ti mú wa bínú àwa tá a bá máa ń ṣe fàájì ẹ jẹ́ àgbà bí fàájì lọ àwa tá a bá lè ṣe fàájì ẹ jẹ́ ara walk away. ó ṣe kan tó lẹ́tọ̀ọ́ kí obìnrin kó gbé ẹjọ́ inú yàrá ẹ̀ kó máa fi máa wé ti yàrá kejì nítorí pé kò ṣe kan tó bójú mu nítorí ọjọ́ iwájú. àmọ̀ràn mi sẹ́yìn tẹ́ ń wò wá nìyẹn o ju gbogbo ẹ lọ ọlọ́run àdílé àti ọ̀nà gbogbo amú ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa wọ́n ní kí àwa obìnrin ká tẹríba fún ọkọ wa bẹ́ẹ̀ ni bíbélì wí ó sì ní kí àwa ọkùnrin ká nífẹ̀ẹ́ aya wa ẹ̀yin obìnrin mélòó lẹ̀ ń tẹríba fọ́kọ láyé tá a wà yìí ọlọ́run àdílé àtọ̀nà wa mú. ẹ bá dé church káwọn family kan tó ń ṣe lovey-dovey tó ń kiss rọ́nà ń pa o kálukú ló níṣòro tiẹ̀ o ẹ má wá gan láago ṣiṣẹ́ o ẹ dó sílé yín kẹ́ tún lé yín tò lé wa ò ní dàrú o God bless you. oníkálukú ló mọ bó ṣe ń tonú ilé ẹ bó ṣe ń fa nǹkan ẹ so ẹ náà máa compare ìgbéyàwó yín pẹ̀lú téèyàn kan ẹ ò rí lágbájá inú ilé wọn ń tò báwo ló ṣe mọ̀ pé inú ilé wọn ń tò ìwọ wà ń bẹ̀ so inú ilé tiẹ̀ bó ṣe fẹ́ tò ní kó mọ̀ wọ́n tí mo fẹ́ sọ nìyẹn kò perfect everywhere we are all human beings kò perfect kò sí kankan tó ti perfect so gbájọ́ manage ara wa ni. lẹ́tọ̀ yìí yé o ara lé o èrò ọ̀nà ẹ wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu Kogberegbe ètò yìí o ara lé o. Na love fit to keep marriage o. Love na trust fit to keep marriage o. Number 2 igi gbígbẹ máa wà nínú igbó tábì àpò ìtútù àwòdànù ẹ tó bá ro kúrò mi kó nìṣó. I respect you make you respect me o. Respect me. Na love fit to keep marriage o. Love na trust fit to keep marriage o. Trust you. Àti gbọ́ráyé ló ti bẹ́tà. Gbọ́ráyé o. Make I respect you, make you respect me o. Respect me. Na love fit to keep marriage o. Love na trust fit to keep marriage o. Trust you. Àti gbọ́ráyé ló ti bẹ́tà. Gbọ́ráyé o. Make I respect you, make you respect me o. Respect me. Na love fit to keep marriage o. Love na trust fit to keep marriage o. Trust you.